Buhari nìkan kọ́ ló dá fìyà jẹ Sunday Igboho. Ó kàn jẹ́ pé Buhari dàbí olórí. Mo fẹ́ fi àkókò yìí sọ nǹkan kan pé lẹ́ni kí olóyè Sunday Adéyẹmọ Igboho ṣàkóso eléyìí mú. Nàìjíríà tá a wà yìí lẹ́ni Fúlàní ló ń ṣàkóso Nàìjíríà. Agbára tó tá a lè pè ní Nàìjíríà kò ń yé Nàìjíríà nìkan tá a lè pè láfíríkà kó lọ wo àárín àwọn tọ́jọ́ ń ṣe tó bá fẹ́ yan àwọn tó ń pè ní nákàkọsẹ̀ àwọn tọ́jọ́ máa fi kùn lùkùn báwo ni ìrìn àjò ṣe rí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tóun bá ti lè ṣe báyìí sí Sunday Igboho àbí tóun bá ṣe báyìí sí Oòduà sí Yorùbá nation ikú ni kì í ṣe àrùn. Wọ́n á rí i pé ìsúnkì máa wà àwọn tó ń fi orúkọ ẹgbẹ́ yẹn lọ ń lọ owó gbà lọ́wọ́ àwọn kan táwọn kan ń bínú pé àwọn ò ní dáwó síbẹ̀ mọ́ á yanjú. Mo kí gbogbo ọmọ Odùduwà ọmọ káàárọ̀ oòjíire káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé níbi tí afẹ́fẹ́ àti ọwọ́ ìjà ètò yìí bá dé. Wákàtí àbí àkókò tètò yìí bá bá wọn ni mo fi kí wọn. Mo dẹ̀ kí gbogbo àwọn ẹlẹ́sìn àbáláyé mùsùlùmí kìrìsìtẹ́nì gbogbo tí ń jẹ́sìn láyé pátá tó lúkúlùkù ṣe ni mo fi kí wọn. Wá kí gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá àti ìjòyè àtọba mo kí wọn àtàwọn ọ̀dọ́kùnrin pé wọ́n kó àkókò yìí o. Mo wá kí bàbá gbogbo ilẹ̀ Yorùbá olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá aṣáájú ọba gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa Babátúndé Àkàndé Ẹnìtàn Ògúnwùsì Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ẹnìkan ṣoṣo tí ń jókòó sórí ìtẹ́ tó bí gbogbo adé ilẹ̀ Yorùbá pátápátá. A kí wọn pé bàbá ẹ kú àkókò yìí sà ẹ kú afẹ́rẹ́ kábíyèsí àwọn olórí àṣìṣe ìdúpẹ́ o dàrúdàpọ̀ ò ní wọ ilẹ̀ Yorùbá lọ́tẹ̀ tí lágbára Ọlọ́run ẹ ti fi ọmọdé jẹ oyè tètè dé òní ránṣẹ́ pé àròyìn ààrẹ òpẹ́sà kábíyèsí àfọ̀yín agbó kó tó wọ̀ kábíyèsí ọ̀ní ọ̀ṣà. Ìmọ̀ràn àkọ́kọ́ ni wípé àwọn èèyàn kan wà tó fẹ́ sọ ọ̀rọ̀ ìṣọ̀kan Yorùbá di ti ẹlẹ́yàmẹ̀yà. Ẹ rí i pé àwọn fọ́nrán kan wà tá a ṣe tí mo sọ fún pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ báwọn èèyàn kan ṣe ń pè láti ìlú ọba àti irú ọ̀rọ̀ tí ń ti ẹnu rú àwọn èèyàn bẹ́ẹ̀ jáde. Ẹ̀kejì ni wípé bàbá gbàgede ìmọ̀ àbí gbàgede kìrẹ̀ ó ṣe ètò kan tó jẹ́ wípé ó play fọ́nrán kan tẹ́nìkan ó àtẹ̀jíṣẹ́ fọ́nrán kan tẹ́nìkan ṣe ránṣẹ́ sí tẹ́nì ẹ̀ sì ń fìdí ẹ̀ múlẹ̀ wípé tí wọn ò bá ti fi tọ̀yọ́ ṣe àwọn ò ní ọ̀rọ̀ Oòduà nation pé kó gbàgbé ẹ̀ ọ̀rọ̀ pa fẹ́ kó lára Nàìjíríà kó gbàgbé ẹ̀ ẹni ẹ̀ sọ ó dẹ̀ ń fìdí ẹ̀ múlẹ̀. Àwọn nǹkan tí máa fẹ́ kí olóyè Sunday Adéyẹmọ Igboho ṣàkóso ṣiṣẹ́ lé lórí dáadáa ni ó kàn wá jura wa lọ. Tí wọ́n bá sọ̀rọ̀ ilẹ̀ Àwórì sì máa sọ fún tọ̀ pé mo mọ àwọn èèyàn tí mo lè lọ bá. Wọ́n ti dé ó ti lọ sí Ọ̀yọ́ wọ́n bá wa sọ fún bàbá wa Onírìṣà àmì wọ́n bá sọ fún bàbá wa Láàfin ikú bàbá Yèyé pé kán jọ àtàwọn tí wọ́n fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ láti ilẹ̀ òkèèrè kán kọ́kọ́ gbàgbé wípé ẹnìkan Ọ̀yọ́ ẹnìkan Igbá ẹnìkan Àwo Yorùbá kan ṣoṣo ni à ń sọ pé Yorùbá nation la fẹ́. Àwọn àtúnṣe tó ṣe pàtàkì lásìkò yìí ẹ̀ kó má wá fi bíbá ìjọba sọ̀rọ̀ kó má fi tì sọ́dọ̀ ọba aláyé kan ṣo. Gbogbo ọba aláyé tó wà nílẹ̀ Yorùbá nìkan gbìyànjú láti rí àwọn tí dúkù ti jọ wà láàrin wọn tẹ́lẹ̀ kó gbìyànjú láti parí dúkù bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo wa lájọ máa gbà láti kọrí síbi kan ṣoṣo. A máa rẹ́ni tó máa tẹ́ lọ́rùn a sì máa rẹ́ni tí ò ní tẹ́ lọ́rùn. Kọ́ máa rò pé kò tẹ́ lágbájá lọ́rùn kán wá yàn ní pọ̀sì. Ọ̀sìn tí ò bá sìn lénìí ọ̀sìn yẹn máa padà sìn lọ́la. Tí mo fẹ́ kẹ́ mọ̀ ni ẹ tí èèyàn bá wá ń sọ wípé ọ̀sìn kan ò sí lénìí ọ̀sìn yẹn ọ̀tá ni ọ̀tá lè padà wá di ọ̀rẹ́ tó jẹ́ pé òun ló máa wúlò òun ló máa ń ta fẹ́ kó ṣẹlẹ̀ òun ló máa wá múṣẹ.
ara àwọn nǹkan tí mo fẹ́ kí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà kan ṣiṣẹ́ lé lórí yẹn. dídé olóyè Sunday Ìgbòho Òòṣà yìí gẹ́gẹ́ bí òye tèmi mo rò wípé ó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àkọ́kọ́ ó yẹ kán ti lọ sí Ilé Ifẹ̀ láti lọ yọjú sí bàbá wọn Onírìṣà, torí mo rántí ètò kan tí wọ́n ṣe ń gbà yẹn personally wọ́n dìídì pé olóyè Sunday Ìgbòho wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ tó jẹ́ pé Zoom ni. Yorùbá sì sọ òyìnbó sọ wípé respect is a reciprocal. Ó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bó ṣe dé yìí ó yẹ kó fi ẹsẹ̀ kan pẹ̀lú àwọn alákọ̀wọ́rìn ẹ̀ lọ sí Ilé Ifẹ̀. Bàbá mo mọ̀ ọ́ lóore nígbà tẹ́ pè mí, èmi náà dé ìsìn dídé tí mo dé yìí ìrànlọ́wọ́ tí mo fẹ́ látọ̀dọ̀ yín ni ẹ̀yin súnmọ́ inú ìjọba ẹ ṣàlàyé fún wọn n ta fẹ́ nílẹ̀ Yorùbá ni kán bá mi yọ orúkọ mi kúrò nínú orúkọ ẹ̀sùn ọ̀daràn. Bàbá wa Onírìṣà wọn ò sí ń bí, ṣùgbọ́n mo mọ̀ wípé wọ́n á gbé ìgbésẹ̀ lé lórí. Síbẹ̀ náà yálà Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ṣe bẹ́ẹ̀ àbí kò ṣe bẹ́ẹ̀, èmi ń rọ gbogbo àwọn alẹ́nulẹ́ẹ̀kan ilẹ̀ Yorùbá pé gbogbo ọ̀nà pátápátá tí wọ́n bá lè fi ran olóyè Sunday Ìgbòho lọ́wọ́ nìkan gbà, kán má wo àṣìṣe tó bá ti wáyé àbí táwọn wò gẹ́gẹ́ bí àṣìṣe láti ara Sunday Ìgbòho àbí lára àwọn ọ̀rọ̀ tí olóyè Sunday Ìgbòho Òòṣà ti lè sọ yálẹ̀ ẹni tí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti lè tabá, kó jẹ́ ká kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ àná ká wá bẹ̀rẹ̀ lọ́tun, ká rántí wípé a ní ìrun míì orírun míì tá máa tọ́ka sí bí kì í ṣe àwa ara wa. Tí ò bá sí àwa kò sórírun, tí ò bá dẹ̀ sí àwa kò sí ilẹ̀ Yorùbá. Igi kan ṣo kò dẹ̀ ní dá igbó ṣe. Ìyẹn jẹ́ ìmọ̀ràn kan. Èkejì, kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho olóyìnbó máa ń pe nǹkan ní rehabilitation. Tí èèyàn bá ń wo àwọn ìwà kan àwọn ntama rehabilitation bóyá mo rò pé ní Yorùbá ìtúnikọ́ àbí ìtúnigbà nímọ̀ràn ọ̀rọ̀ dẹ́wà kán ṣe sẹ́mínà. Àwọn kan wà tá a máa pè ní blogger tó jẹ́ pé wọ́n sọ orúkọ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà di marketing station, ilé ìpolówó ọjà. Wọ́n ti mọ̀ pé tá a bá sọ pé ìṣọ̀kan Yorùbá àbí tá a bá sọ pé Yorùbá nation láwà, àwọn èèyàn fẹ́ gbọ́ orúkọ Sunday Ìgbòho. Orúkọ yẹn làwọn ń lò bí àkàbà, wọ́n ń lò bí watchword, wọ́n ń lò bí mọ́tọ̀, wọ́n fi make owó. Wọ́n wá ń lò rèé, wọ́n lò ní positive way, wọ́n ń lò ní negative way. Àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́, ọ̀rọ̀ àlùfàǹṣà sí àwọn àgbààgbà kan lẹ̀ Yorùbá kan rí ọwọ́ ẹ̀ bọlẹ̀. Àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà sí àwọn ọ̀dọ́ nílẹ̀ Yorùbá kan rí ọwọ́ ẹ̀ bọlẹ̀. Àwọn ọ̀rọ̀ kò tọ́ kò yẹ kan ti ọwọ́ bàjẹ́ yẹn bọlẹ̀. Kan wá máa kéde bí Yorùbá nation yìí ṣe máa dúró. Kì í ṣe pé lágbájá sọ̀rọ̀ tàmẹ̀dú sọ̀rọ̀, àkìtàn tí ò bá ti gba ẹ̀gbin ó máa ṣòro fún láti kún. Kán pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó jẹ́ pé wọ́n ti sọ Yorùbá nation di tá a bá sọ̀rọ̀ sí gbà á lè lórúkọ, tá a bá sọ̀rọ̀ sáwọn èèyàn báyìí á lè ní followers. Oníkálukú ló lẹ́tọ̀ọ́ láti lè fi ẹnu ẹ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n ohun tí oníkálukú wá ń fi ẹnu ẹ̀ sọ òun la máa wò. Ẹni títí ẹ̀ bá mọ́gbọ́n wá ó máa wá sọ tiẹ̀, ẹni títí ẹ̀ ò lọ́gbọ́n lórí ó máa wá sọ tiẹ̀. Ẹlòmíì kò rò pé òun lè láǹfààní pé kí èèyàn méjì mọ̀ òun nínú ilé ibi tán ti bí òun, but tí ẹ̀rọ ayélujára yìí ti wá sọ di ìlú mọ̀ọ́ká táwọn èèyàn ti ń gbórúkọ ẹ̀. Ẹ ṣe mọ̀ pé nílùú òmùgọ̀ a máa ráwọn òmùgọ̀ tó máa tẹ̀lé ọ̀rọ̀ òmùgọ̀,
ṣùgbọ́n nílùú àwọn tó lóye a máa rá àwọn tó máa tẹ̀lé àwọn amòye, nílùú àwọn ọlọ́gbọ́n a máa rá àwọn tó máa tẹ̀lé àwọn tó bá sọ̀rọ̀ ọgbọ́n, nílùú àwọn olóòótọ́ a máa rá àwọn olóòótọ́ tó máa tẹ̀lé wọn, nílùú òpùrọ́ náà ẹ máa rá àwọn tó jẹ́ pé tó bá ń parọ́ àwọn òpùrọ́ ẹgbẹ́ wọn máa tẹ̀lé wọn. tá a bá rí àwọn oníbàjẹ́, àwọn tó bá jẹ́ oníbàjẹ́ a máa ṣe onígbọ̀wọ́ àwọn tó bá jẹ́ oníbàjẹ́. bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ àbí gbogbo atálì máa sọ̀rọ̀, àbí táwa pera wa ní olórí ẹgbẹ́ kan àbí ta láwọn ẹgbẹ́ kan, oníkálukú ló máa ní àwọn tó ń mẹ́ńtọ̀ wọn. a lè kó ọ̀pọ̀ èèyàn jọ kó má sí oníbàjẹ́ bẹ́ẹ̀, kó rí tútù àtòrí gbígbẹ kan tó jọ ṣòwò papọ̀ kan tó jọ jèrè àkógbà ọ̀pọ̀lọpọ̀ sùúrù. àwọn àtúnṣe yìí lèmi máa rọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. àkọ́kọ́ ọ̀rọ̀ Buhari, kó lóyè Adéyẹmọ kó kọ́kọ́ gbàgbé lórí ọ̀rọ̀ Buhari. ìwọ̀nba ní ti Buhari in question kò sí láyé mọ́. òun ní orí wà lẹ́yìn ẹ̀, ó ní àkóyọ Olódùmarè. àwọn kan ti bọ́ sírú páńpẹ́ bẹ́ẹ̀ tán Ọ̀yọ́ wọ́n ti bá lọ. ohun tó gbé dání ni kó jẹ́ kó jẹ̀wún lógún kọ́rọ̀ Buhari di àfìsẹ́yìn tí eégún máa ń fi aṣọ. Buhari nìkan kọ́ ló dá fìyà jẹ Sunday Igboho. ó kàn jẹ́ pé Buhari dàbí olórí, gbogbo ìbàjẹ́ tàbí ẹ̀sùn kò tọ́ kò yẹ tó bá máa fi kan ìlú, olórí náà máa fi ń kàn. ó dà kó má jẹ́ pé olórí ló dáràn yẹn torí pé òun náà wò wájú, òun ló máa ru ẹrù yẹn. ọlọ́run ò ní sọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá dámì, ọlọ́run ò ní sọ di ẹni àbùkù. tó òun fúnra rẹ̀ bá ṣe àṣìṣe kan lénìí, ó máa rí pé gbogbo àwọn tó òun pè láwọn èèyàn òun yìí tó jẹ́ pé láàrin ẹgbẹ́ Yorùbá Nation ló ti ṣe àṣìṣe yẹn, ó máa rí pé ọ̀pọ̀ ọdún àwọn èèyàn tó ń fẹnu kan lénìí wọ́n á fẹnu kan lábùkù. n tó ń pè lórí yẹn. so kó kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ Buhari. ọ̀nà wo ni wàhálà tó dé bá mi jọ sí, ọ̀nà wo ló gbà wá? tí náà ò bá ní aláwo kì í jógùnkè. kó lè tó wọnú ilé kan wá jà, ẹ̀yin olótùú, ó kọ́kọ́ gbọ́dọ̀ léèyàn kan tó máa fún ní description pé báyìí ni inú ilé ṣe rí, tá bá máa sùn iye aago báyìí là ń sùn, security báyìí ló wà nínú ilé yìí, ibi báyìí náà máa ń gbórí sí, ibi báyìí náà máa ń dúró sí. tó tẹ bá fẹ́ wọlé ẹgbàá bí ìwọlé, tẹ bá ti wọlé láti bí wọn ò lè mọ̀ pé ti wọlé, tẹ bá máa jáde ẹgbàá bí ìjáde. so táwọn tó ń bọ̀ nílé ẹ̀ wá jalè wọn á ti múra sílẹ̀ tó wọ́n ti mọ ibi táwọn fẹ́ gbà. ẹni tí ò bá yín gbé àdúgbò yín lánàá tó bá máa wọbẹ̀ wá ṣe jàǹbá kò ní ya lára, because ó mọ̀ pé tó bá di wàhálà kóhun tó sọ pé òun sá lọ kó lè mọ ọ̀nà ju ẹ̀yin tẹ́lẹ̀ àdúgbò yín lọ. àwọn ibi tí mo fẹ́ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí nìyẹn. gbogbo ẹ̀ kì í ṣariwo. ajá tó bá máa bùyàn jẹ ìwọ̀nba ló máa gbómọ, torí kò ní ṣe nǹkan méjì papọ̀ sà. tó bá ń gbó at the same time kò tún lè bùyàn jẹ. tí mo fẹ́ kẹ́ dìmú nìyẹn. dídé tó dé yìí, àwọn tó ti pasẹ̀ sọ̀rọ̀ sí ẹni tó wà lórí ìjọba ń sìn, àwọn àtúnṣe ẹni kọ́kọ́ ṣe. èmi mọ aṣáájú Bọ́lá Ahmed Tinubu dáadáa. bàbá tó máa ń gbà pé tó bá ti ṣẹ̀, tó bá sọ pé bàbá ẹ má bínú, mi ò mọ̀ pé àṣìṣe ni kíní ìpọ̀, nísìnyí mo gbà pé àṣìṣe ni, ó máa tán. mo tún wá ń fẹ́ kó mọ̀ wípé dídé tó dé yìí kì í ṣe gbogbo aṣọ tó bá wọ̀ ló gbọ́dọ̀ bọ́ àwọ̀ tẹ́lẹ̀ tó wọ̀ sísàlẹ̀ lójú ẹ̀. torí pé wọ́n ní ọkà bù lágbájá ṣán, ẹ wá ní kó bẹ̀rẹ̀ sí pa gbogbo ọmọ ejò tó wà ń gbó. a lè pa gbogbo ọkà tó wà láyé olótù. ṣé mọ̀ pé ọkà tó bùyàn ṣán tó ti kú, ṣé mọ̀ pé àwọn onísọ̀ǹgbẹ ẹ̀ tó fi sílẹ̀, àwọn náà ó máa ti ṣe dáadáa sọ́dọ̀ àwọn kan tó máa fẹ́ràn ẹ̀, tó máa rò pé kí alágbájá dẹ̀ ń yẹ̀yẹ́ èèyàn wa báyìí, tó máa fẹ́ gbẹ̀san padà. mo fẹ́ fi àkókò yìí sọ nǹkan kan pé lẹ́ni kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó di eléyìí mú. Nàìjíríà tá a wà yìí lẹ́ni Fúlàní ló ń ṣàkóso Nàìjíríà. agbára tó tá a lè pè ní Nàìjíríà kò ń yẹ Nàìjíríà nìkan, tá a lè pè láfíríkà àti àwọn ẹ̀ka míì láfíríkà tó súnmọ́ ilẹ̀ Lárúbáwá, ọwọ́ àwọn Fúlàní ẹ̀ lágbára ẹ̀ wà. bó bá sì máa bá àwọn èèyàn bẹ́ẹ̀ jà, ó gba ọgbọ́n ó dẹ̀ gba ọpọlọ.
àwọn tá à ń wí yìí tábàlà lóògùn àwọn náà lóògùn dáadáa wọ́n ní àwọn iṣẹ́ jínù talisman tó jiná. ẹ̀kejì wọ́n ní irinṣẹ́ tó pé ojú òṣùwọ̀n àwọn olóko wọn ò lódòdúṣẹ́ màálù kán dẹ̀ kọ́ṣẹ́ ogun tọkùnrin tóbìnrin wọn ló mọ bọ́n ṣe ń yin àwọn ọ̀ríjínà ìbọn. kò dẹ̀ síbi tí wọ́n ti ń ṣèjọba ní gbogbo áfíríkà títí dé àwọn ilẹ̀ lárúbáwá kan tí àwọn fúlàní yìí tí wọn ò kì í rí ìrànlọ́wọ́ owó gbà láti bẹ̀. ṣé ẹni tí ò ní báńkì tó ẹ pé tẹ bá sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 50 billion lójú ẹ̀ ń sìn láàárín wákàtí àyàtà wà yìí wọ́n á ti dájọ́ wọ́n á ti kó wá fún ibi tó fẹ́ lò sí. tá a bá sọ pé a fẹ́ kọyà ẹ jẹ́ ká kọ́kọ́ pa ilẹ̀ ká tó pa ejò. mo rò pọ́rọ̀ mi yé yín olótù tá a bá palẹ̀ tá a bá là ń pejò á pẹ́ ejò tán ilẹ̀ á tún gbé mi jáde. lóòótọ́ Buhari ti lè kú o Buhari láwọn ọmọ ẹ̀yìn rẹpẹtẹ tó jẹ́ Fúlàní nínú iṣẹ́ ológun. ṣé mọ̀ pé pàtà rẹ̀ aṣáájú Bọ́lá Ahmed Tinubu dórí àga àléfà Yorùbá lọ ga gbogbo sójà ta ní Nàìjíríà. nígbà tó ga sójà yẹn ti lọ ta ló wà bẹ́ẹ̀ ṣiṣẹ́ kìí ṣe Fúlàní ni. ẹ wá jẹ́ ká gbé yẹ̀wò síra wọn tabala fẹ́ ṣèkọlù àbí tabá sọ pé a fẹ́ wá orílẹ̀-èdè tiwa ẹ jẹ́ ká kọ́kọ́ padà lọ ká lọ ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà ọwọ́ wo la lè fi mú ta lè fi rí jẹ tán. Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ohun tí ó bá fẹ́ ṣe lákòókò yìí kó jẹ́ wípé àwọn tọ́jọba máa sọ̀rọ̀ ẹ̀ tó máa fi òté lé kó jẹ́ àwọn oníbúra tó pé ojú òṣùwọ̀n tó ti mọ̀ pé ó ṣe àwọn ìbúra pé ẹ gba obì kan sílẹ̀ àwọn ìbúra tó ń fọ ìbọn fún yàn mú tààràtà àwọn ìbúra tó ń bọ́ sójú ògún pé lágbájá tó bá ti ṣe báyìí tó jẹ́ pé àwọn ìbúra tó jiná mi ò sọ pé àwọn ìwo tó ń kó ọṣẹ dúdú lásán sí o àwọn olúgbòhùn tó ń rì tó jiná àwọn gbẹtugbẹtu tó gbóhùn tó máa dùn pé àwọn ilé ìta bá sọ̀rọ̀ ibi ta bá sọ pé ilẹ̀ ṣú síbẹ̀ ní ilẹ̀ ṣú sí. bí ọ̀rọ̀ tẹ́ sọ ìsà tí ó jẹ́ kí n rántí Dr. Lamike wọ́n ṣe ètò kan lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí wípé ibi tí ọ̀rọ̀ wa dé dúró sí bó ti kọjá kí kákan kó yẹn jọ kẹkàn máa sọ̀rọ̀ lójú wọn pé anybody tẹ́ bá fẹ́ involve mẹ́ ìbúra gbọ́dọ̀ wà pé ibi tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tẹ́ ló fi kò tí gbogbo nǹkan fi jọ nǹkan nìyẹn mo kàn fi ń kín ọ̀rọ̀ tẹ́ ń sọ mo fi kín lẹ́yìn. torí pé èmi máa ń sọ yálà mọ́ ń ṣẹ̀sìn mi ò ṣẹ̀sìn mo máa ń jẹ́ kó yé yín gbogbo gbà pé bàbá tó bí mi age of 110 ló kú kò dẹ̀ dé mọ́ṣáláṣí rí gbogbo ọdún tó lò láyé kò wọ ṣọ́ọ̀ṣì rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìran tó bí ọ̀hún dẹ̀ ní ṣòòṣà aláṣọ pupa ńlé wọn ọ̀hún ṣòòṣà tó bá ń wọṣọ dúdú aṣọ funfun ni bẹ́ẹ̀ náà ni ìyá tó bí mi. so tí bá wá sọ fún yàn pé alẹ́ ó ṣeé ṣe ká gbé bíbélì kalẹ̀ níbi ká sọ fún yàn pé ẹ wá gbọ́wọ́ sórí bíbélì kẹfì búra ó ti mọ̀ pé Ọlọ́run á ní sùúrù pẹ̀lú òun ṣùgbọ́n orí ilẹ̀ la máa tẹ inú ilẹ̀ láti bu yẹ̀pẹ̀ tá a fi ṣẹ̀dá oníkálukú náà ìwọ̀n Olódùmarè arántí ibi tó ti ṣẹ̀dá ẹni yẹn wá béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà púpọ̀ náà àwọn tó rìn súnmọ́ nítorí pé wọ́n rí i pé ó tó bùjẹ́ ó tó tà òun ni wọ́n ń ṣe òun náà ṣe sọ pé àwọn wà lóyà sí wọn wà lóyà sí kankan kì í ṣe pé wọ́n fẹ́ràn wò ó wọ́n fẹ́ràn ẹ̀ kankan àtijọ́ àti náwó wọ́n fẹ́ràn ẹ̀ jẹ́rí téèyàn bá sọ fún yín sísà ẹ wo ọdún tèmi àtẹ̀yìn tí ń bá bọ̀ ǹjọ́ ká má jẹ ǹjọ́ ká má mu ǹjọ́ kẹ́ débi pé pẹ́sẹ̀ lóníkálukú máa fi rìn délé ẹ̀ tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ mi ní pé yín kẹsàn pé ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ kẹ̀rẹ́ lẹ́yìn ìgbà yẹn mo ti mọ àwọn púpọ̀ tí ẹ̀yin ti mú wá ṣùgbọ́n torí pé wọ́n rí pé ọ̀bẹ omi tó wà ní ẹ̀kọ́ tó mú wọn ti sá lọ ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn nígbà tó wà ní àtìgbà tó sílé ló máa rí mo tiẹ̀ fẹ́ lè sọ pé ìdílé tèmi nínú ọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn ṣe díẹ̀ irú ẹ̀gbọ́n mi bàbá mi kábíyèsí ọba Tímsì ọba Bàrígà Gbọ́láhàn Tímsì Jagunmólú ṣe bí bàbá tèmi ni kò mọ Sunday rí náà kò rí Sunday rí pọ̀tọ́ owó ẹ̀ ló fi pe BBC wá sílẹ̀ tó fi àdírẹ́sì ilẹ̀ Yorùbá tó fi àdírẹ́sì Nàìjíríà so Sunday ò ṣe èmi lẹ́sẹ̀ kankan ẹ rí pé ńgbà tí Bímbọ́ Onítìrí tó ṣe kí náà ti pè ń jọ sí
ẹsẹ̀kẹsẹ̀ ni mo ti jáde mo ti sọ̀rọ̀. Dúpẹ́ Onítìrí. àbí Dúpẹ́ Onítìrí sọ́rí ẹ̀gbọ́n ẹ̀ ní Bímbọ́ Onítìrí ọkùnrin tó ní skul yẹn. kí Sunday Adéyẹmọ mọ̀ wípé tó ń bá lo orúkọ ẹ̀ tó ń fi sọ pé Sunday ní Yorùbá nation ni tó ń bá ní Yorùbá nation gbogbo ọmọ káàárọ̀ oòjíire ló gbọ́dọ̀ jẹ́ automatic member Yorùbá nation. why mi ò sọ pé ọmọ àtọ̀hún rìn wá o but Yorùbá tó ti jẹ́ pé orúkọ Odùduwà ni wọ́n fi ń pè wá kò gbọ́dọ̀ sí sentiment ń bẹ but àwọn kan ti ń fi sentiment sí tọ́wọ́ bá ti sọ pé Ọ̀yọ́ tọ́wọ́ bá sọ pé kinní kan that means kì í ṣe Ọ̀yọ́ nìkan ní Yorùbá ìran gbogbo Odùduwà la lè sọ pé láàbùkún jẹ́ pàṣọ ní Yorùbá in general. ṣùgbọ́n mo fi àkókò yìí ń bẹ bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Àkànbí ọmọ Olódòdẹ ọmọ Àbíbátù Mọ́gàjì City Boy pé kán jọ ọ̀rọ̀ Sunday Igboho àìláṣọ lọ́rùn pàká kan ṣe ní ó tó àpéwò fún àwọn ọmọdé. bàbá wa Onírìṣà bàbá wa Ọ̀rọ̀gún Ògbóyè Ọwá Òbòkun Ìjẹ̀ṣà bàbá wa Aláàfin Ọ̀yọ́ Aláké Onípòpò Olówu bàbá wa Olówu Kúta bàbá wa Olúgbọ́n àwọn tí ń ṣe púpọ̀ kọ́ wá bá gbogbo kì í ṣiṣẹ́ tí bàbá wa Olúgbọ́n nìkan lè dá ṣe kọ́ pé gbogbo àwọn aládé tó kù lásìkò yìí kọ́ yọ ọ̀tẹ̀ kúrò ń bẹ̀ ká tó bu àtọ̀ sójú kan kítọ̀ yẹn kó lè ṣe kí ni kó lè wò ó. Chief of Staff of Nigeria Fẹ́mi Gbàjàbíàmílà kan jọ kan bá bàbá sọ̀rọ̀ àwọn tó bá sọ pé wọ́n fẹ́ wá rí bàbá ìyẹn president wa Nàìjíríà torí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ kan jọ kan fún wọn látẹ̀ńṣọ̀n kan dẹ̀ jẹ́ kí bàbá mọ̀ kan fẹ́ rí wọn. Màmá wa First Lady Nàìjíríà Olúrẹ̀mí Balikis Tinubu tí wọ́n jẹ́ First Lady kan jọ kan bá wa bá bàbá sọ̀rọ̀ Ṣèyí ọmọ bàbá wa Aṣáájú Bọ́lá Ahmed Tinubu ojú bàbá ẹ̀ ni ọ̀dọ́ lòun náà kó wò pé àwọn ọmọ tóun náà ṣì ń bí àwọn bàbá wa máa ṣiṣẹ́ títí tán bá dàgbà àdúgbò tán bá lọ ó máa kó àwa kan lẹ̀ kó lè bá bàbá sọ̀rọ̀ tì personally mo ń bẹ Ṣèyí lórí eléyìí kó jọ kó bá bàbá sọ̀rọ̀ bàbá Pius Akínyẹ̀lúrẹ̀ tó dàbí bàbá sí Aṣáájú Bọ́lá Ahmed Tinubu kó jọ kó pa àwọn pọ̀ bàbá Bísí Àkàndé gbogbo àwọn àgbààgbà yìí kó panu pọ̀ kábíyèsí ọba Rilwan Arẹ̀mú Òṣùọlálé olówó Èkó bàbá Fuad bàbá iṣu wà lọ́wọ́ yín ọ̀bẹ wà lọ́wọ́ yín ẹ bá wa bá gbogbo àwọn ọba tó kù sọ̀rọ̀ ẹ jọ ẹ bá bẹ Aṣíwájú pé kọ́ bá wa yọ orúkọ Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ó babadami kọ́ yọ kúrò pé kì í ṣọ̀daràn nínú oṣọ̀daràn kọ́ bá yọ kúrò bọ́ọ̀ bá tiẹ̀ ro torí nǹkan kan kọ́ wò pé orí ọ̀rọ̀ yìí ni màmá ẹ̀ sílẹ̀ wọ̀ sí kọ́ wọlá àwọn nǹkan tó ti bàjẹ́ nínú àwọn nǹkan tó ní tó bọ́ sọnù yìí kọ́ jọ kọ́ wo ipò táwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wà ní gbogbo ìgbà tó wà lẹ́sàì tó kọ́ jọ kọ́ torí tọ́lọ́run gbogbo wa ò lè mọ̀ ọ̀rọ̀ sọ bákan náà ẹ mọ̀ pé gbogbo àwọn ẹlòmíì akọ̀ sọ̀rọ̀ wíwíwíwí irú èèyàn bẹ́ẹ̀ ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà jẹ́ kí olóyè Sunday Ìgbòho Òòṣà kó dẹ̀ gbogbo ọ̀rọ̀ tán bá fẹ́ sọ ń sìn kó má darí ọ̀rọ̀ wọn sórí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kankan tó bá fẹ́ àtìlẹ́yìn tó gbópọn àìmọye èèyàn tó wà ní Oòduà nation tó máa ní ilẹ̀ Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ púpọ̀ nínú àwọn tó sọ bẹ́ẹ̀ ń jọ kínní àná nílẹ̀ ti mú dànù àwọn ọ̀dàlẹ̀ wọn ní púpọ̀ nínú wọn tọ́rọ̀ exist mọ́ ń sìn ẹ lọ sí rẹ́kọ̀dù gbà tí Oòduà nation bẹ̀rẹ̀ at least out of 100 nígbà náà àwọn existant àwọn tó ń pariwo gbà ní Nàìjíríà at abroad àárí 60% nínú wọn mọ́ ibi tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho gbọ́dọ̀ ti wẹ̀yìn wò yẹn pé orúkọ òun ṣe é tajà ń gbà yẹn wọ́n ń ta wọ́n ń rówó ni wọ́n ṣe sọ pé òun ni ọ̀là hàn tó bá ń sàmọ́ sàgúdú èèyàn yálà káyé máa rí nǹkan gbà sẹ́nu kọ́ máa rí gbà wọ̀ kọ́ máa rí gbà jẹ kọ́ máa rí gbà mú sápò lọ́lé náà ṣe ń sàmọ́ sàgúdú èèyàn ẹni tó wá ń sàmọ́ sàgúdú ẹ̀ yẹn òun ni kó lọ ṣọ́ra kó wọ ẹ̀yìn wò kó wo ohun tó òun jókòó lé ṣé kì í ṣe àga tó ti kán lẹ́sẹ̀ kan náà ní kó òun jókòó lé ìjọba ṣòro bájà Nnamdi Kanu tó wà ń bẹ̀ láti wọ́n ti mú Nnamdi Kanu kan tó mú olóyè Sunday Adéyẹmọ náà ṣé orí méjì náà jọ níní iye owó tí Nnamdi Kanu ti fi ṣẹjọ́ tó bá kólẹ̀ ó tó ṣe nǹkan tó dáa fún ilẹ̀ Biafra náà wọ́n ṣe lágbára tó ní nǹkan ọjà tó
wọn ò rí yọ jáde ńbẹ̀ òun ni kó lè Sunday Adéyẹmọ kó wẹ̀yìn wò kó wò pé n tó wà lẹ̀ kí n gba oṣọ̀rọ̀ ariwo n tèmi fẹ́ kó mọ̀ nìyẹn. bọ́n tí ó bá gba ọ̀rọ̀ yìí gbọ́ tó dẹ̀ gba àwọn ìmọ̀ràn yìí amọ̀dúpọ̀ máa èso rẹ̀ máa so then èmi ti rán Prophet Ológun sí dáadáa mo dẹ̀ rán sí bàbá Bánjí Akíntóyè pé kán sọ fún wọn tó bá tẹ́ wọn lọ́rùn pé ká ríra ìṣọ̀kan Yorùbá rẹ́dí àti ṣepọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n ṣẹ́rí káfọ̀ tún wẹ òsì káfọ̀ òsì wẹ ọ̀tún òun lọ́wọ́ máa fi ṣe kíni ló máa fi mọ́ àjòjọ ọwọ́ kan ò dẹ̀ gbẹ́rù dórí àgbájọwọ́ òun ni Yorùbá máa fi sọ̀yà tá a bá mú ọ̀ṣùṣù ọ̀wọ́ ẹyọ kan tá a bá mú báyìí tá a bá ṣe ó máa ṣe ṣùgbọ́n tó bá pọ̀ ẹ máa ṣe tì ní o ó dìgbà tẹ bá ṣe ìlú àdátì kẹ tó rí gé àwọn nǹkan yẹn lèmi fẹ́ kí ó ṣiṣẹ́ lé lórí á jẹ́ wípé ìmọ̀ràn tèmi máa gbà nìyẹn then kó lọ wo àárín àwọn tọ́jọ́ ń ṣe tó bá fẹ́ yan àwọn tó ń pè ní nákàkọsẹ̀ àwọn tọ́jọ́ máa fi kùn lùkùn báwo ni ìrìn àjò ṣe rí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kó jẹ́ pé àwọn tó máa kó lọ tí kìí ṣe ìbúra ojú kan ìbúra orí èṣù òdì Ògún ìdí Ṣàngó ìdí Ọya àwọn ìbúra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbúra tó máa dá Ògún tó máa jẹ́ pé àárín méjì agbede méjì express títì tó máa dá ń bẹ̀ tó máa bí ajá lé lórí tó dẹ̀ máa tàbí bẹ̀ tó ní kálukú máa mú jẹ tó mọ̀ pé tóun bá ti lè ṣe báyìí sí Sunday Igboho àbí tóun bá ṣe báyìí sí Oòduà sí Yorùbá nation ikú ni kì í ṣe àrùn wọ́n á rí i pé ìsúnkì máa wà àwọn tó ń fi orúkọ ẹgbẹ́ yẹn lọ ń lọ owó gbà lọ́wọ́ àwọn kan táwọn kan ń bínú pé àwọn ò ní dáwó síbẹ̀ mọ́ á yanjú onírúurú làwọn èèyàn ń pè mí tó ń sọ fún mi o ọ̀rọ̀ yẹn ti ń débì kan táwọn kan sọ pé tó bá sọ pé Yorùbá làwọn ẹ̀ka kan ló ń jẹ́ Yorùbá káwọn yẹn mú ilẹ̀ Yorùbá káwa mú ilẹ̀ ká mú Káàárọ̀ Oòjíire àbí ilẹ̀ Odùduwà so tó bá wá dì bẹ́ẹ̀ báwo la fẹ́ ṣàṣeyọrí so àwọn nǹkan yẹn ni mo fẹ́ kó lóye Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kó ṣiṣẹ́ lé lórí ẹ̀kejì ni pé mo kí bí ó káàbọ̀ sílé ó kú kíkó yọ Ọlọ́run mo dẹ̀ bá àwọn ìyàwó àtọmọ àti ìdílé Adéyẹmọ nígbòho mo bá wọn dúpẹ́ mo bá wọn yọ̀ kò sẹ́ni tó máa yàn kú ní gbogbo àwa tá à ń fi àlàáfíà fúnlẹ̀ Yorùbá a máa ṣe àdèmà ṣe dé èbúté ògo a máa gbẹrù náà a máa rí gbé lórí wọn ò ní yí dànù mọ́ wa lọ́wọ́ lágbára Ọlọ́run á jẹ́ pé bó ṣe jẹ́ nìyẹn olótùú. ọ̀rẹ́ rẹ̀ ti bọ́lá sẹ́nu ààrẹ àsọdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè òyì ìmọ̀ràn tàtàrí eléyìí fún olóyè Sunday Igboho àti gbogbo ọmọ Yorùbá pátápátá pàápàá àwọn tó wà nù ẹgbẹ́ Yorùbá nation ìmọ̀ràn tàlẹ́ yìí ẹ̀jẹ̀ amúlò àbáká tó máa lọ nígbà àwọn ilé ìpín náà fẹ́ darapọ̀ mẹ́gbẹ́ wọn fẹ́ gbà nímọ̀ràn kí n tó sọ nọ́mbà yẹn gbogbo àwọn tó bá wo ètò yìí àwọn tó bá lè bá mi tag bàbá Bánjí Akíntóyè tag Sunday Adéyẹmọ Ìgbòho ṣàfùrẹ́ Prophet Ológun kọ́ pin kó dé ọ̀dọ̀ wọn Jídé tó wà ní Germany kọ́ bá mi pin kó kárí kó délé kó dóko tó n ta fẹ́ kọ́ ṣe fún wa nìyẹn tàbá réèyàn tó ní ìmọ̀ràn kan tó fẹ́ gbà wá àkọ́kọ́ ni pé mi ò fẹ́yàn tó máa pè mí tó máa sọ̀rọ̀ ebú o àbí tó máa sọ fún mi pé ẹnìkan ló ṣàgbẹ́ ẹnìkan ló ṣàgbẹ́ yọkan mi ò ní welcome ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ní ọ̀rọ̀ àlàáfíà tá a fẹ́ jọ sọ kí ni Yorùbá ṣe lè ní ìlọsíwájú kàn pè mí sórí 081 46 66 0288 081 46 66 0288 kàn pè mí sórí ẹ̀ àjọ sọ̀rọ̀ dáadáa ní àsọyé ẹ ṣé o olóòtú. náà ti gbọ́ láti ẹnu ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Adékúnlé Adégoróyè Abdulateef àbùdù tí ò dé mọ́ṣáláṣí àbúrò ìdè mọ́ṣáláṣí rí àbùdù tí ò yẹn ló fìlà Ifáwuyì láti ẹnu wọn yẹn Ṣàngódéjì ilẹ̀ Ògúndèjì olórúkọ púpọ̀ láti Pasuma ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Oòduà àṣẹ o àmàlùsíwájú Oòduà àtẹ̀wọ̀rọ̀ yóò gbogbo wa àtún pàlábà wò ní pẹ̀lú ikú ó dàbọ̀. ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi nǹkan kò ní ṣe yẹn ní fàìsàn lùgbà ọkàn yín ó balẹ̀ ẹ wá ilé ayé kẹ́ ẹ lè ráyé gbé o orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ ni aṣíwájú ìyálóde fún ìlú Ìpàṣà ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà fún Ọ̀yọ́ state ìyálájé ọ̀jẹ̀ fún Ọ̀yọ́ empire bẹ́ẹ̀ sì níyà gbogbo náà déédéé ni Ọ̀yọ́ Aláàfin mo ti ń bá yín sọ̀rọ̀ ojú yìí ò ní relédè yìí ẹ ní gbogbo ojú ẹ ní rárun ẹsẹ̀ o. ọ̀nà àbáyọ pọ̀ rẹpẹtẹ nǹkan tó sì lè jọ́nà àbáyọ ń pọ̀
ẹlòmíì táìsàn kan bá ti mú kò sí tẹ́ bá gbé dé ọsibítù wọn ò fún lóòkọ wọ́n lè ní kinní kan ni tí ó sì lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹsẹ̀ lélẹ̀ yóò fi tọ̀ nǹkan inú ilé ni kì í ṣe nǹkan ta ẹwà àwọn tá a tó kalẹ̀ lóríṣiríṣi gbogbo ẹ̀ ló níṣẹ́ tí ń ṣe ìpara àánú ń bẹ ọṣẹ àánú ń bẹ ọṣẹ ẹsẹ mi kó o kú ń bẹ dèdè ńtọ́ bá rò ni ó dé bọ́ oògùn tọ́ ṣúgà ni ìwọ tó bá nítọ̀ ṣúgà tí ó lọ pátápátá ni o kì í ṣe pé yóò padà o. mọ́mí ẹ má bínú ṣe rọ́rọ̀ tọ́ ṣúgà tẹ mẹ́nu kan yìí ó ń da àwọn èèyàn láàmú tí ò sí díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan tiẹ̀ ní òṣò ògùn ẹ̀ wọ́n ní kò sọ́dọ̀ àbáyọ. bọ́ bá ṣe rìn ló ṣe bára rẹ ògùn rẹ̀ ń bẹ fífúnpá gíga ní high blood pressure hypertension ògùn rẹ̀ ní kó ti tọ́ ọgúnlẹ̀ kó ti mọ́ sí lọ́jọ́ tó ti pẹ́ yóò lọ pátápátá tí ó kó lára rẹ̀ ìwọ tó wá ní ara ń ro ọ́ ni òòró oorun sùn bí wọ́n bá ti jí òrìn kan ọmọ rìn ọmọlẹ̀ àtẹ́lẹsẹ̀ ọmọ ta ọfà ní o nǹkan ọfà rèé o àbáwọ̀ ká ẹlòmíì ó pé nǹkan sọ kúlúkúlúkúlú lẹ́sẹ̀ òun nǹkan sọ kúlúkúlú lápá òun orí ń ta òun yèè kíní kan wà rìn káàkiri orí òun ẹ̀rá o kò ní nǹkan rẹ̀ ní ọfà ni ọba sì ti lọ síbi tí wọ́n fún ọ lábẹ́rẹ́ títí ó fi ta nǹkan tẹ́ bá jẹ mọ́ dúdú ẹ lò fún un Olódùmarè ló déwé àtegbò kò sáburú ń bẹ. ẹ kàn tí ẹ wọ́n bínú jàre ṣe rí in tí ó máa ń yà mí lẹ́nu lọ́pọ̀